Àtìgbà mo ti hate farm. Ṣé oko nìkan ni ìgbẹ́ wà? Kò ń ṣe bọ̀ òun nìkan kọ́ ni ìgbẹ́ and snakes another thing. Kò sí snakes níbí, crocodile wà. Crocodile wà. Crocodile wà. Leopard náà bí? Èdè àbò tọ́. Elephant ṣe dá bí ẹ̀wọ̀n láàrin yín. You don't have to run faster than driver. You just need to run faster than the next person beside you. Ẹ̀wọ̀n láàrin yín. Elephant ṣe dá. Elephant is the worst. Elephant dá. People like that. Tó bá dúró sometimes they let you be. But mind tó àti wá dúró ni problem báyìí. Ṣé tí wọ́n bá dúró kò ní léon? Elephant tí wọ́n bá dúró elephant ò ní léon. It may let you be. May ni o. May. Under May ni. Same thing lion now, àbí? Ṣé yóò bá breed? Go back to Charlotte. Lion? Yeah. But it won't. Ṣé bẹ́ẹ̀ máa ń pa akọ? As a human being. Go back But this is not a leopard area now. This is a savannah now. But elephant possible be. Àtúnwọ̀n ló bí ìlọ́wọ́. Ok, àwọn bí wọ́n ti harvest àgbàdo yẹn ni. Pé kí ni bó ṣe fáàmù sì wo. Maize. Ní àbí nǹkan ṣe é wọ́n tẹ̀ bí mi ni. Nǹkan tí mo tún ṣe ó tún wọ́ọ̀sì ju tàkọ́kọ́ lọ. Kò yẹn rézi. Ṣòkòtò yìí tó yẹn. Torí nǹkan lè jẹ yín sìn báyìí. Ẹ̀jẹ̀ ń gbé wá lẹ̀. Ẹ̀jẹ̀ mo ti ní pineapple. Ṣètìrí pineapple. Ẹ jẹ́ kí n sọ lára àwọn ìdí tí oko pineapple fi jẹ́ ìkan lára àwọn òwò tó lówó lórí ní àkókò yìí. Ẹ mọ̀ pé ní gbogbo oko nísìnyí èèyàn bá gbin àgbàdo, wọ́n dà màálù wọ̀bẹ̀ ló máa jẹ gbogbo èrè oko àtòkò gbogbo fúnra rẹ̀. Ṣùgbọ́n pineapple kò ṣeé jẹ fún màálù. So ìdí yìí la fi gbin pineapple nígbà yẹn, ṣùgbọ́n mi ò rò pé a fẹ́ gbin pineapple síbi báyìí mọ́ nítorí pé kí n tó so ó ti pẹ́ jù. A fẹ́ nǹkan tó máa so láàrin oṣù méjì sí mẹ́ta. Òun ni a fẹ́ oko nǹkan tá a fẹ́ ṣe ní ìsinmi. Ó sọ pé another wàhálà ní tí wọ́n tún ṣẹ̀ débi ọ̀. Báwo ni máa délé tó ti pọ́n mọ́? Ọ̀rọ̀ tá a máa fi gbà tó máa fi pọ́n ni pé a máa rí pé eléyìí ó ti eléyìí á rí pé eléyìí ó ti ń yẹ́lò. So by the time tó máa fi lẹ̀ for 3 days. Àti pọ́n. So ó ti dùn mẹ́ẹ̀. Ó ti bẹ̀rẹ̀. Á lọ sàlẹ̀.
ẹ jẹ́ kí n kàn sọ mẹ́rin nínú àǹfààní pineapple tí mo lè rántí báyìí. Àǹfààní àkọ́kọ́ ni pé pineapple ní vitamin C ògidì. Bẹ́ẹ̀ ni àǹfààní èkejì ni pé bí ẹ bá ń jẹ pineapple ó dáa fún ẹni tí ó bá tóbi tó fẹ́ kí ara òun wá sílẹ̀ díẹ̀, ìyẹn which is táwọn eléyìnbó ń pè ní weight loss. Ó ní àǹfààní èkejì. Àǹfààní ẹ̀kẹta, ẹni tí ò bá kí ń lọ ilé ìgbọ̀nsẹ̀ déédéé, pineapple dáa tó bá ń jẹ, á jẹ́ kí digestion ẹ̀ kó smooth, kó dẹ̀ lè máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ó wá kéré jù ẹ̀ẹ̀kan lójúmọ́. Bẹ́ẹ̀ ni àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin ni pé pineapple máa ń jẹ́ kí eegun èèyàn gbó gidigidi. Iṣẹ́ àgbẹ̀ ń ṣiṣẹ́ tó rọrùn. Gbogbo ọwọ́ ni nǹkan ti jẹ mí. Gbogbo ọwọ́ mi báyìí ni nǹkan ti jẹ. Àdẹ̀ṣin harvest náà ni. Lórí 2 acres ní pineapple yẹn wà. So a ṣe harvest ní jẹ́ kí n fi lára àwọn nǹkan tá ti harvest náà ni. Lórí ó ti pọ̀ jù báyìí lọ because bí ọ̀nà bíi 5 àbí 6 ni àwọn nǹkan tá ti harvest yẹn. A ṣì ní àwọn kan ní iwájú ń bẹ̀rẹ̀. Iwájú ń bẹ̀rẹ̀ la ṣì láwọn kan. A ká àwọn kan náà síbi kan mẹ́rin. Then òun ni wọ́n ṣì ń ṣe ń bẹ̀rẹ̀ tẹ́ ń wò ẹ́. Ọmọ rate tí pineapple yẹn fi ń gúnyàn kò easy. Despite pé mo wọ safety boot but kò easy náà. Ẹ kúṣẹ́. Ẹ kú kámẹ́rà. A lè harvest gbogbo oko ìtàn nínú nítorí pé arìnrìn àjò wá síbi tí oko yìí wà ní. A kò máa harvest díẹ̀ lénìí, bẹ́ẹ̀ ni a sì tẹ̀síwájú ní ọ̀la. Ẹ̀rù bẹ̀yìn sweat. Ṣé o ń gbọ́ mi? Ẹ̀rù bẹ̀yìn sweat. Wọ́n rí. Wọ́n máa ń jò. Sorry o. Ṣùgbọ́n bí o. Ká ní mi wá bí rí ni. Mi ní mọ̀ pé bàtà tó yẹ kí n wọ̀ ni. Mo ti wá bí èmi jà bẹ́ẹ̀ mẹ́ta. Bàbá yìí kọ́ má jù yẹn o. O lè mú àbí? Mi ì lè mú. Nǹkan jẹ̀yàn. Gbogbo àwọn tí àtú ìtú àti ṣiṣẹ́ ṣe nìyẹn, wàá tú gbogbo ẹ̀. Àwọn tá a ti ká káàkiri ìtú àti ṣiṣẹ́ nìyẹn. Ó fẹ́ lọ kún wọn. Má dà síbẹ̀ o. Mẹ́ta igan àti kó pẹ̀lẹ́gùn ara ẹ̀ yìí. Kí ni wọ́n máa ń gbìn bẹ́ẹ̀ lára pineapple? Onda. Sọ́kà rẹ̀ lórí. Ok, tiwájú yá mi. Wọ́n máa yọ́ ni àbí báwo náà ni màá ṣe? Wọ́n ní yọ. Ó ṣe wà yìí. Eléyìí nìsín, ó ti ń about to break the seed. So but eléyìí tẹ́ bá ti gbìn, tẹ́ bá ti gbẹ́ ilẹ̀, yóò kì bọ̀lẹ̀. So after 2 years, màá mú kọ̀ọ̀kan for 1 year. So ọdún méjì ló máa ṣe kó tó wù tó báyìí. Yeah, so a ti harvest tán. A ti ń padà sí ìgboro ń sìn yẹn. So kò ní jù báyìí lọ lónìí. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Màmá fún yín ní màmá kọ full detail pineapple sí orí fídíò yìí. So a ti fẹ́ máa padà báyìí. A ti jáde. Another farm lélẹ̀. Farm àgbàdo lélẹ̀ tó wà lẹ́yìn mi. Bàbá manager wọn sọ̀rọ̀ náà. So farm manager lélẹ̀. Ó sì dẹ̀ mọ́ fún fọ́tò. So ilé yá. Ẹ̀gbọ́n, how long ni àwọn kíní ẹ̀ fi wù? Wọ́n yọ mí lẹ́nu. Ó ti rẹ̀ yín ni. Àwọn ẹgbẹ́ tó sọ̀rọ̀. Ẹ jẹ́ sọ̀rọ̀, how long náà fi wù? Mi ò mọ̀, béèrè lọ́wọ́ ẹ̀. How long? Ọdún mélòó náà fi wù?
bó ṣe wà yẹn bóyá 1.5 months. 1.5 years. Yes, so. Lọ́n tó di nǹkan tẹ̀ gbìn tó di ilé. No, náà tó mú seed jáde, small seed jáde. Tó bá mú seed jáde, how long ló máa tó wù? Ó máa tó like 5 months. Like, okay, another 5 months. Okay.